mojúbà orí ètò ìtọ́dòwe náà lẹ́wà gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáńlá ayé ó yẹ ẹ jẹ́ àjọ gbọ́ ètò ìtọ́dòwe Yorùbá ẹ jẹ́ àjọ gbọ́ ètò ìtọ́dòwe. gbogbo elédè tí ń pèdè ẹ súnmọ́ bí ẹ wá kéde kásá Yorùbá kájọ gbé ohun tó jẹ́ tiwa ga ìpolówó ọjà sùtúlẹ̀ fún mọ́ òwò ẹ jẹ́ bá yín polówó ohun tẹ̀ ń ṣe òkúta ò ní wò yín nígbà láṣẹ ọba mi Èdùmàrè. Ìtọ́dòwe ò ṣẹ́gbọ́. Ìtọ́dòwe ò. Ìtọ́dòwe ò ṣẹ́gbọ́. Ìtọ́dòwe ò. Èdè Yorùbá ò kì í ṣàgbélẹ̀. Ìtọ́dòwe ò. Ẹ ṣe bẹ́ẹ̀ tí ń bá mi ṣí ààrẹ káàkiri bẹ́yẹn. Èdè Yorùbá ò kì í ṣàgbélẹ̀. Ìtọ́dòwe ò. Mo dúpẹ́ lọ́wọ́ ọ̀tọ̀ lórí tẹlẹ̀mù tẹ́ ẹ ti ń ràn mí lọ́wọ́ tẹ́ ẹ ti ń bá mi ṣe ètò mi tẹ́ ń láìkì tẹ́ ń kọ́mẹ̀ǹtì tẹ́ ń ṣí ààrẹ káàkiri ẹ dákun ẹ bá mi ṣe bẹ́ẹ̀. Orí ètò ìtọ́dòwe láwà lórí ìkànnì Sojúlóore online TV. Sojúlóore online TV láwà lórí Facebook lórí YouTube àwà lórí Sojúlóore TV. Ẹ̀yin tẹ́ ń wò wá lórí YouTube ẹ máa bá wa subscribe sórí YouTube wa Sojúlóore TV lórí YouTube lórí Facebook ẹ máa follow wa. Sojúlóore online TV lórí Facebook ẹ máa follow wa. Lẹ́yìn tí mo júbà Lódùmarè ọba kọ́dá ayé àṣẹ̀dá ọ̀run gbìngbìn kí owó má ṣe é gbé ọba tó ga tẹ́nìkan ò ga tó ọba tó kúrú tẹ́nìkan ò kúrú tó ọba tẹ́nìkan kò mọbi tó wà ọmọ àrè ni. Ó dùn ní ọ̀rọ̀ rẹ̀ nítorí pé kò yé ẹnìkankan kábíyèsí rẹ̀ Èdùmàrè mo júbà rẹ̀ lálẹ́ ilé ẹ̀kan sí kí n tó máa lọ. Àwọn ìbà oyúnú ìbà ṣáìdì ìbà ọmọdé ìbà àgbàlagbà. ìtàn tó ṣẹlẹ̀ lánàá. ìbà yìí tí a ti ń wí kí n tó máa wí ìbà yìí tí a ti ń fọ̀ kí n tó máa fọ̀ ìbà ọkùnrin ìbà obìnrin ìbà ọmọdé àgbàlagbà. Ayé ọjọ́ sí. ìbà ọkọ tó torí dòdò tí ò sómi ìbà yìí tó torí kodò tí ò ṣẹ̀jẹ̀. Làwọn bàbá wa ń sọ dòwe. ìbà máa wí máa sọ ìbà má sọ má wí. Kó lè máa. èyí tí Olódùmarè gbélé ayé lọ́wọ́ ọ̀gẹ́gẹ́ níyẹ́ òjijì fìrí arúgbó aṣọ má balẹ̀ ìbà yín ẹ̀ka alẹ́ o. Máa jẹ́ àríkọ́gbọ́n. àjẹkùnrin àjẹbìnrin. Àbí kó lè. oṣókùnrin oṣóbìnrin. Lè jẹ́ àwọn. oṣó pupa oṣó dúdú oṣó pupa. Owó kọ́sí. àjẹ́ dúdú àjẹ́ pupa. Bàwa tó ń bọ̀. mojúbà gboyin lálẹ́ yìí kí n tó máa lọ àjàkáyé lórúkọ tèmi ìjùmúni méye ní ọmọ olódòdẹ pàrọ̀ ń jùmúni sódẹ ẹ̀yìnkùnlé oníjùmúni sólẹ̀kẹ̀ yàrá ń jùmúni sábà owó rẹpẹtẹ. Ọlẹ̀ yìí. èmi ẹkùn ọmọ Kẹ́hìndé ọmọ àṣìṣì ẹkùn ọkọ̀ tó ń bọ̀ lọ́nà. La ṣe ń wí pé o ìtàn lódòwe o. Ìtọ́dòwe ò ṣẹ́gbọ́. Ìtọ́dòwe ò. Ìtọ́dòwe ò ṣẹ́gbọ́. Ìtọ́dòwe ò. Èdè Yorùbá ò kì í ṣàgbélẹ̀. Ìtọ́dòwe ò. ọ̀dà owó àwọn olókùn kò ní dá gbogbo ẹ̀yin tẹ́ ń wò mí lórí Facebook lórí YouTube ẹ máa bá mi share rẹ̀ káàkiri. Èdè Yorùbá ò kì í ṣàgbélẹ̀. láìsí yín kò possible láìsí yín kò lè ṣeé ṣe gbogbo ọmọ Yorùbá káàkiri àgbáyé ẹ máa bá mi share rẹ̀ káàkiri orí Ìtọ́dòwe la wà lónìí. Ìtọ́dòwe. ṣé ẹ mọ̀ pé bí n bá ti dórí ètò mi kì í fa àkókò ṣòfò rárá. ibi tí mò ń lọ gẹ́lẹ́ ni màá kọjú sí tààràtààrà. ó yẹ jẹ́ kọjá lọ sórí àkọ́kọ́ ibi tá a ti máa ń bẹ̀rẹ̀ yẹn eléyìí ní ẹ́písòdù ẹlẹ́ẹ̀kejì abala ẹlẹ́ẹ̀kejì èyí tá a ṣe ń jẹjọ àwọn èèyàn pè mí káàkiri wípé àwọn gbádùn rẹ̀ pé kí n máa tẹ̀síwájú. Òwe kì í. títẹ̀síwájú tẹ́ wá fẹ́ kí n máa tẹ̀síwájú yẹn ẹ máa ràn mí lọ́wọ́ láti máa bá mi share ètò yìí káàkiri gbogbo àgbáyé ẹ ṣé mo dúpẹ́ o. Ṣe àròyé asán. Okay. Ó kún fún ìtàn àti àkọ́kọ́ tí màá kọ́kọ́ lọ òun náà níbi Ìtọ́dòwe tá a máa ń kọ́kọ́ ń lọ yẹn. rírí. tá ó sì kọ́kọ́ máa lọ ní gbogbo ìgbà tá a bá ti ń ṣe ètò yìí lọ́jọ́ mẹ́jọ. Láti máa fi ṣèkìlọ̀ fáyé àti láti tẹ́ ẹ bá rántí láyà àjẹjọ mo ṣàlàyé nǹkan tó ń pè ní Ìtọ́dòwe fún wa. fi ìṣàríkọ́gbọ́n. fáwọn tí a kò bá wò wá lọ́jọ́ jẹ́jọ́. Òwe ń bẹ tó jó. Ìtọ́dòwe òun ló túmọ̀ sí wípé gbogbo àwọn òwe tá à ń pálẹ̀ Yorùbá ó ní nǹkan kan tó ṣẹlẹ̀ tí wọ́n fi bẹ̀rẹ̀ sí ní pa òwe yẹn. Kí ni òwe tí wọ́n ń pa kí ni ohun tó ṣẹlẹ̀ tó fi bẹ̀rẹ̀ sí ní pa òwe. Òwe ìwúrí. Òun là ń pè ní Ìtọ́dòwe ìtàn nǹkan tó ṣẹlẹ̀ tó wá padà di òwe òun là ń pè ní Ìtọ́dòwe.
fẹ́ni tó. bákan náà a ní àwọn ìkàsí ọ̀rọ̀ àwọn idiomatic expression tí yóò bá àwọn ọ̀rọ̀ tó ta kókó tó lóòrìn. ó ń ṣiṣẹ́ dáradára. àwọn àkànlò èdè àwọn òkú ọ̀rọ̀ àwọn ìkàsí ọ̀rọ̀ tó ti pẹ́pẹ́pẹ́pẹ́ táwọn èèyàn ò lò mọ́ a máa yọ jáde lẹ́yọ kọ̀ọ̀kan a ó sì máa fi kọ́ra wa. èyí ò jẹ́ kí ìyàtọ̀ wà láàrin ọmọ Ìgbò tóun náà ń sọ pé òun gbọ́ Yorùbá. òwe ń bẹ. yóò yàtọ̀ sáàrin ọmọ wáyòhálà tóun náà ń sọ pé òun náà gbọ́ Yorùbá. tó jówó. yóò yàtọ̀ sí tọmọ Ègùn tóun náà sọ pé òun náà gbọ́ Yorùbá. ìkìlọ̀. gbogbo ọmọ Yorùbá ló fi jẹ́ kó ṣe pàtàkì fún wọn láti máa gbọ́ ètò Ìtàndòwe yìí. ẹ tẹ̀lé wa lórí Facebook Sojúlóore online TV àkọ́pàpọ̀ ó wà lójú screen wa lórí YouTube Sojúlóore TV Sojúlóore space pẹ̀lú TV kẹ́ ẹ máa follow wa lórí YouTube kẹ́ ẹ máa subscribe kẹ́ ẹ máa follow wa lórí YouTube bákan náà kẹ́ ẹ máa follow wa lórí Facebook ọ̀fẹ́ ni kò bówó dé. fẹ́ni tó. ó yà jẹ́ ń kọjá lọ síbi tí mo wá gangan níbi tabala àkọ́kọ́ yìí abala Ìtàndòwe. ohun hùwà tí kò dáa. wọ́n máa ń pa òwe kan wípé. wọ́n níbẹ̀ kó. akíni ń jẹ́ akíni. ó bá a lè ní àtúbọ̀tán ilé. wọ́n máa ń pa òwe kan wípé akíni ń jẹ́ akíni. Ìtàndòwe ò ṣẹ́gbọ́n. Ìtàndòwe. àfinihàn ń jẹ́ àfinihàn. Lódòwe o. èwo ni ti ará Ìjàyè lójúde Ògúnmọ́lá ẹ jẹ́ ń pa òwe yẹn lẹ́ẹ̀kan sí. Ìtàndòwe. wọ́n máa ń sọ pé akíni ń jó akíni akíni ń jẹ́ akíni. ò ṣẹ́gbọ́n. àfinihàn ń jẹ́ àfinihàn. Ìtàndòwe. èwo ni okun o ará Ìjàyè lójúde Ògúnmọ́lá. Lódòwe o. ọ̀pọ̀lọpọ̀ tó máa ń gbọ́ òwe yìí wọn kì í sábà gbọ́ tó nítorí pé òwe tó farasin gidigidi ni. èdè Yorùbá o. ẹlòmíì lè sọ pé akíni ń jẹ́ akíni. kì í ṣàgbé. èwo lára Ìbàdàn lójúde Ògúnmọ́lá. ilẹ̀ yìí. eléyìí ẹ̀rọ ni kò bójúmu o. Ìtàndòwe. akíni ń jẹ́ akíni èwo ni okun ará Ìjàyè lójúde Ògúnmọ́lá. lẹ́ẹ̀kan sí àpèjá òwe yẹn bó ṣe bójúmu òun ni pé akíni ń jẹ́ akíni àfinihàn ń jẹ́ àfinihàn èwo ni okun o ará Ìjàyè lójúde Ògúnmọ́lá. èdè Yorùbá. òwe tí mò ń pa lálẹ́ tòní ó lọ́ọ̀rìn kékeré. báwo kì í ṣàgbélẹ̀ yìí. Ìtàndòwe o. mo gbóyin dé gbogbo ayé wa lá. mo gbádùn dé gbogbo èèyàn ẹ wá gbádùn àdó. gbogbo ẹ̀yin ògidì ọmọ Yorùbá ẹ máa bọ̀ ní gbàgede ètò Yorùbá Talk Show. aláwòdé Saheed ẹ máa bá mi share rẹ̀ bẹ́ẹ̀ sì ń wò mí ẹ dákun torí Ọlọ́run mú fọlọ́run bàbá yẹn ẹ máa bá mi share rẹ̀ káàkiri. lókòdé lórí ìkànnì Sojúlóore online ok. TV ẹ máa tẹ̀lé ìkànnì. akíni ń jẹ́ akíni àfinihàn ń jẹ́ àfinihàn èwo ni okun o ará Ìjàyè lójúde Ògúnmọ́lá. yìí sálúbàtà kì í yasá. sẹ́ẹ̀rí ìlú Ìjàyè ó wà ní tábà ń gba ọ̀nà Ìṣẹ́yìn lọ sí ìlú Ìbàdàn. pariwo ẹ jẹ́ kéde kọ́gbọ́n. òun la máa kàn. àwọn bàbá. síwájú ká tó lọ kan mọ́níyà ní ìlú Ìbàdàn tá a bá gba ọ̀nà Ìṣẹ́yìn tá a wá ń lọ sí ìlú Ìbàdàn. ọmọ tó sọ lẹ́nu. ìlú tẹ́ ń pè ní Ìjàyè yìí ó kéré jọjọjọ. ló sẹ́kọ̀ọ́ ìyàkọ́. ṣùgbọ́n ọjọ́ orí ìlú yìí ó gùn dáadáa. ẹ jẹ́ gbé. nítorí pé ara àwọn ìlú tó tẹ ilẹ̀ Yorùbá tí ilẹ̀ Yorùbá ti bẹ̀rẹ̀ òun ni Ìjàyè wà. ṣé wá ga. ṣùgbọ́n ogun ló tú ìlú Ìjàyè. ṣé tilẹ̀ Odùduwà. àwọn nǹkan kan wà tí màá tún padà ṣàlàyé fún wa nípa ìlú Ìjàyè. gbogbo wa Yorùbá pátá. ẹ ṣáà máa bá mi lọ kẹ́ ẹ máa tẹ̀lé mi dáadáa lórí ètò yìí. àwọn ní ìdí tí wọ́n fi ń pa wọ́n ọ̀rọ̀ ló bá mu kó mòrò wá òwe òní. ọkùnrin kan wá ń bẹ nílùú Ìjàyè ní ayé àtijọ́ tá à ń sọ yìí gbogbo ìtàn yìí wọn ò tí ì tẹ ilẹ̀ Ìbàdàn nígbà tá à ń sọ yìí o. déédéé rí bẹ́ẹ̀. ó ṣeé ṣe kọ́ má ti ìtẹ́bi tí Ọ̀yọ́ wà lónìí kò tí ẹ̀ lè tí ì ṣẹlẹ̀ ibi tí Ọ̀yọ́ wà lónìí kò tí ì sí níbẹ̀ ibi tí Ìbàdàn wà lónìí kò tí ì sí níbẹ̀ ṣùgbọ́n gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn ìlú bíi Ṣakí Ìṣẹ́yìn nǹkan àwọn èèyàn ti wà ní ibi tí wọ́n wà lónìí. ara ìtàn Yorùbá ló di gbogbo àwọn. àwọn nǹkan tó máa tún wò lórí ètò yìí ó pọ̀ lọ ràbájì gan àtúní rẹ́gẹ́dẹ́ fín. àwọn òwe wa Jésù ṣe kú. ọkùnrin tá a wá ń sọ yìí tá a pè ní. àti bọ́bẹ̀ ṣe pa ó dorí Yorùbá Talk Show. orí ètò yìí. Kúrúnmí lórúkọ rẹ̀ Kúrúnmí. láti máa sọ. ó jẹ́ jagunjagun ìgbàanì Kúrúnmí jagunjagun ìgbàanì. Kúrúnmí jẹ́ jagunjagun ìgbà yẹn. tó rọ̀ mọ́ àwọn òwe Yorùbá a ó máa sọ túmọ̀ òwe àtàwọn àkọlò èdè. àgbà tó jù sí. Ọláìtàn Gòdì bẹ́ẹ̀ ṣe ń wò mí ẹ máa bá mi share rẹ̀ ẹ dákun torí Ọlọ́run ẹ máa bá mi share rẹ̀ káàkiri. kóso ọkọ ara. ẹ̀yin náà lẹ́ni bá mi polongo ètò yìí káàkiri àgbáyé ẹ bá mi share rẹ̀ ẹ dákun torí Ọlọ́run. àyòkù lọ́gbọ́n àgùdà òjẹ́lá. Kúrúnmí tí mo wá ń
ṣàlàyé nípa rẹ̀ yìí. abẹ́ Gẹ̀ẹ́sì ilé ọba tó. ó jẹ́ ògbóǹtagí ó jagunjagun ó sì lóògùn bí àrọ̀nì. jóná gbogbo òwe Yorùbá. àrọ̀nì ògbóná ológun ẹlẹ́gùn ẹ̀ ní nǹkan àṣàpọ̀ náà ògbóná ẹlẹ́gùn ẹ̀ gángan lè mọ̀. Yorùbá ló ní tàn tó fà. òun ni Kúrúnmí tí mò ń sọ yìí Kúrúnmí yìí. nínú àwọn Kúrúnmí àjàsorò. ó sì máa yẹ wọ́n. ọkùnrin takuntakun níwájú Ògúnmọ́lá. àkàìmọye ọkùnrin takuntakun lójú Sódẹkẹ́. èèyàn ní. tani Sódẹkẹ́ ta l'Ògúnmọ́lá. òwe tí ó tọ̀nà. a padà máa lọ síbẹ̀ lórí ètò yìí pẹ̀lú ògo lọ́wọ́ Ọlọ́run ọba. ẹ jẹ́ nítorí pé lórí Ìtọ́dọ̀wé a máa wọnú ìtàn a máa gbanú ìtàn bọ́ sínú ọ̀rọ̀. gbọ́ èyí tó ṣe déédéé gan lórí ọkùnrin tí mo wá ń sọ̀rọ̀ rẹ̀ tí mo pè ní Kúrúnmí àjàsorò yìí. Ìtọ́dọ̀wé ó jẹ́ ẹni tó lóògùn dáadáa. lórí Yorùbá Talk Show. ìtumọ̀ àwọn ìka. ó wá bá ẹni tó jẹ́ Ògúnmọ́lá ilẹ̀ Ìbàdàn ó bá jẹ ìjà burúkú kan. àṣì ọ̀rọ̀ pẹ̀lú àwọn ìjà yìí wá débi wípé. tó ń ṣẹlẹ̀ láwùjọ wa kákọ́ èdè kásà bàbá wa ara iṣẹ́ Olúwa ni. ọwọ́ Kúrúnmí tẹ Ògúnmọ́lá wá de Ògúnmọ́lá lábàrádì. ṣéwọ́ ò gbọ́dọ̀ kú dandan ni ká. ó de Ògúnmọ́lá mọ́lẹ̀ bí ẹran wọ́n ń fún lérú jẹ. ká ṣe tó dúdú wa. ọgbẹ́ni Àjàká ẹ̀ lọ. ìpadà lọ bí nǹkan tó fa ìjà yẹn tó fi lágbára tó bẹ́ẹ̀ yẹn tó bá padà yá lórí ètò yìí náà. àtọ́kùn ètò ẹ sá máa tẹ̀. ókè. lé wa lọ mo pẹ́lẹ́gẹ́dẹ́ inú ẹlẹ́dẹ̀ mo fèdè ṣe. ìgbà tó wá yá tó wá di wípé. èdè Yorùbá mo dé gbàgede èdè. Kúrúnmí kú ò níbi tí àbí ẹ má bínú o ẹ̀yin ẹnu mi àgò bàbá mi ìbà. ní gbàgede èdè gidi mo ní. Ògúnmọ́lá tún lóko tí níbi tí Kúrúnmí dè mọ́. gẹ́gẹ́ inú ẹlẹ́dẹ̀. ó padà sílẹ̀ Ìbàdàn. ẹlẹ́dẹ̀ tí ń bá wọn jẹdẹ ló mú ìpèdè délé ẹlẹ́dẹ̀ tó mèdè àìtètè délé. gbogbo àwọn ará Ìbàdàn wá kórìíra Ìjàyè bí ìgbẹ́. délé ni ò jẹ́ kídé. wọ́n kórìíra àwọn ará Ìjàyè bí mí. kí ló bá pẹ́rẹ́gẹ́. àwọn ará Ìjàyè náà kórìíra àwọn Ìbàdàn bí kàsí nǹkan. nínú èdè pípé ìgbà tí wọ́n wá jọ kórìíra ara wọn dáadáa wọ́n kórìíra ara wọn gidigidi. mo tó wá débẹ̀ ni mo tó. ṣùgbọ́n tó wá ṣẹlẹ̀ tí mo fẹ́ fi tó wa létí lélẹ́yìí ẹ tẹ́tí ká ẹ máa gbọ́ mi o. mo fèdè tún pẹ́rẹ́gẹ́dẹ́ èdè kalẹ̀. kọ́pọ̀ aládé tó wá. ìṣẹ́jú méje péré mo sì ní lórí ètò yìí sí mẹ́wàá. fún mi ládé èdè gidi. kí n tó máa tàtà písẹ̀ kúrò lórí ètò tòní. adé èdè ọ̀hún mo pé délé adélé bàbá àdèlé kí n tó wá di géńdé tó pẹ́rẹ́gẹ́dẹ́ nu gbogbo ẹlẹ́dẹ̀ tí ń pèdè. ẹ súnmọ́ bí ẹ wá kéde kásá Yorùbá kájọ gbé ohun tó jẹ́ tiwa ga. ìpolówó ọjà sùtúlẹ̀ fún mọ́ wò. ẹ jẹ́ bá yín polówó ohun tẹ̀ ń ṣe. òkúta ò ní wò yín nígbà láṣẹ ọba mi Èdùmàrè. Ìtọ́dọ̀wé ò ṣẹ́gbọ́. Ìtọ́dọ̀wé o. Ìtọ́dọ̀wé ò ṣẹ́gbọ́. Ìtọ́dọ̀wé o. Èdè Yorùbá ò kì í ṣàgbélẹ̀. Ìtọ́dọ̀wé o. Èdè Yorùbá ò kì í ṣàgbélẹ̀. Ìtọ́dọ̀wé o. ìtàn tí mo ti ń gbà lọ tí mo ti ń lọ inú ìtàn tí mo wà inú ìtàn tó fa òwe tí wọ́n máa ń pa wípé akíni ń jẹ́ akíni àfihàn ń jẹ́ àfihàn èwo ni ẹ ǹlẹ́ o ará Ìbàdàn lójúde ará Àjàyè lójúde Ògúnmọ́lá ẹnu mi àgò. àwọn ìtàn tó ṣẹlẹ̀ láyé ọjọ́ sí. Ìjàyè àti Ìbàdàn wọn kórìíra wọn dáadáa. làwọn bàbá wa. Ògúnmọ́lá sì ló jẹ́ olórí ogun Ìbàdàn. a ń sọ ọdọ. Kúrúnmí ló jẹ́ olórí ogun ti Ìjàyè. òwe. wọ́n wá kórìíra wọn débi wípé wọn ò rí mí ara wọn láàtàn. kó lè máa jẹ́. tára Ìjàyè bá ti wá lọ sí ilẹ̀ Ìbàdàn. àríkọ́gbọ́n àbí kó lè jẹ́. wọn ò gbọ́dọ̀ lọ sílẹ̀ Ìbàdàn àwọn ará Ìbàdàn gbọ́dọ̀ mọ̀ pé Ìjàyè wá sí Ìbàdàn. àwòkọ́ṣe. àwọn Ìjàyè ò gbọ́dọ̀ mọ̀ pé Ìbàdàn wá sí Ìjàyè. fàwa tó. àwọn tí wọ́n wá ní òwò tí wọ́n ń ṣe wọ́n ń dọ́gbọ́n lọ wọ́n ń dọ́gbọ́n yọ lọ. ó ń bọ̀ lẹ́yìn la ṣe ń wí. wọ́n ń dọ́gbọ́n yọ lọ wọ́n ń dọ́gbọ́n lọ. pé o ìtàn lódò. ẹ máa bá mi ká lọ sálúbàtà kì í yẹ sábàdúmọ́ sẹ́ ń gbádùn ẹ̀ ẹ jẹ́ mọ̀ tẹ́ bá ń gbádùn ẹ̀. òwe o. tọ́ ẹni ẹ̀wà kọ́ra ó lè bá a yá. ìtọ́dọ̀wé o. ó wá di pé wọ́n kórìíra ara wọn dáadáa. kò sẹ́. ẹ má bínú ibi tí mo bá dé kọ́ yẹn. gbọ́. Ìtọ́dọ̀wé o. ìtọ́dọ̀wé. nígbà tí ó wá di ọjọ́ kan. kò sẹ́ gbọ́. Ìtọ́dọ̀wé o. èdè ọkùnrin Ìjàyè kan ó wá lọ sí ìlú Ìbàdàn. Yorùbá ò kì í ó wá dọ́gbọ́n yóò lọ kò fẹ́ kí àwọn ará Ìbàdàn mọ̀ pé Ìjàyè lòun ti wá. ṣàgbélẹ̀. Ìtọ́dọ̀wé o. kò fẹ́ kí àwọn
Ìbàdàn mọ̀ pé Ìjàyè lòun ti wá dọ́gbọ́n yó lọ. Èdè Yorùbá Yíyó lọ tó wá yó lọ yìí. a ò kì í ṣàgbélẹ̀ ìtàn ló dòwe o. òwe kì í ṣe àròyé Ó wá rí ẹnìkan wá rí i. asán. Ó fún mú Tó bá sì fi lè mọ̀ pé Ìjàyè ló ti wá tó sì wà nílùú Ìbàdàn, wọ́n pa ni wọ́n sọ orí ẹ̀ kalẹ̀ ni. ìtàn àti Wọ́n ti ojú rẹ̀ yọ idà, wọ́n sì ti ẹ̀yìn rẹ̀ kì í bọ̀. ìrírí láti máa Ẹnìkan tó wá dààmú wọ́n sọ pé ẹ ǹlẹ́ o ẹ̀yin ará Ìbàdàn ará Ìjàyè lójúde Ògúnmọ́lá. Ó wá ẹni tó dààmú wọ́n sọ pé ẹ ǹlẹ́ o ará Ìjàyè lójúde Ògúnmọ́lá. fi ṣe kìlọ̀. Ó wá ní bẹ́ẹ̀ bá kí mi ẹ kí mi, bẹ́ẹ̀ bá fi mí hàn ẹ fi mí hàn. Èwo ni ará Ìjàyè, èwo ni ẹ ǹlẹ́ o ará Ìjàyè lójúde Ògúnmọ́lá. Fàyè Ṣé ẹ mọ̀ pé tó bá yẹ pé kò fẹ́ fi hàn, kò fẹ́ jẹ́ káwọn èèyàn mọ̀ pé Ìjàyè ló ti wá, yóò kàn kí pé ẹ ǹlẹ́ o. Èwo ló tún wá ṣẹ̀ṣẹ̀ wá tún fi sí pé ẹ ǹlẹ́ o ará Ìjàyè lójúde Ògúnmọ́lá. àti láti fi Ibẹ̀ ni òwe yìí ti ṣẹlẹ̀, ló ti wá di ìtàn. ìṣàrí Ibẹ̀ ni ìtàn yìí wá ti yí padà lọ, wá ti di òwe. kọ́gbọ́n. Láti ìgbà náà ni wọ́n ti máa ń pa òwe wípé Òwe ń bẹ akíni ń jẹ́ akíni, afinihàn ń jẹ́ afinihàn. tó jó òwe yìí. Èwo ni ẹ ǹlẹ́ o ará Ìjàyè lójúde Ògúnmọ́lá. Ìwúrí tẹ́ni Ihun tó ṣẹlẹ̀ tó fi máa ń pa ọmọ tó sọ́dọ̀ ẹ̀kẹ́lẹ́gbà ń máa ṣàlàyé fún wa lọ́jọ́ mẹ́jọ. tó ń ṣiṣẹ́ dára Akíni ń jẹ́ akíni, afinihàn ń jẹ́ afinihàn. dára. Èwo ni ẹ ǹlẹ́ o ará Ìjàyè lójúde Ògúnmọ́lá. Òwe ń bẹ Ibi tí màá dúró sí lápá abẹ̀yẹn ní tòní nìyẹn. tó jó òwe Kí n tó kọjá lọ sí abala mi, ẹja gbóni yìí tẹ̀síwájú díẹ̀ sí i. ìkìlọ̀ fẹ́ni tó ń hùwà tí kò dá. Kó jáwọ́ níbẹ̀ kó bá a lè ní àtúbọ̀tán ilé. Ìtàndòwe ò ṣẹ́gbọ́. ìtàn ló dòwe o. Ibi tí mo ti máa ń fún wa ní àwọn òwe tó a ti gbàgbé. Ó yá ẹ mú gègé yín, ẹ mú báírò yín àti tákàdá yín kẹ́ ẹ kọ sílẹ̀. Ìtàndòwe Òwe òun ló sọ wípé ò ṣẹ́gbọ́. ọkùnrin tí ò lórúkọ ẹjọ́. Ọkùnrin tí ò lórúkọ ẹjọ́. ìtàn ló dòwe Òwe yẹn sọ pé ọkùnrin tí ò lórúkọ ẹjọ́ Èdè kì í bá wọn kó obìnrin jọ. Yorùbá Ẹ kọ sílẹ̀ sínú tákàdá yín. ó kì í Ọkùnrin tí ò lórúkọ ẹjọ́ kì í bá wọn kó obìnrin jọ. ṣàgbélẹ̀. Òwe yìí ò nílò ká máa ṣàlàyé lọ títí nítorí pé ó ṣàlàyé ara rẹ̀. ìtàn ló Bẹ́yìn ò bá lẹ̀mí nítorí pé téèyàn bá fẹ́ ìyàwó tó pọ̀, fìtínà tí ó pọ̀. dòwe Ìbádára kéèyàn kúkú dúró sórí ẹyọ kan tágbára èèyàn kà á. Èdè Àìmọ̀ èèyàn tó kú jẹ́ pé ẹ̀rù ni ò jẹ́ wọ́n fẹ́ bí irú àwa yẹn. Yorùbá Èmi ẹkùn ọkọ is coming. ó kì í ṣàgbélẹ̀. ìtàn Ọkùnrin tí ò lórúkọ ẹjọ́ kì í bá wọn kóbìnrin jọ, òun lòwe tí mo fẹ́ bùn yín lálẹ́ tòní. Ẹ kọ́lẹ̀, ẹ mú tákàdá yín kẹ́ ẹ kọ́lẹ̀. dòwe Mo gbọ́ ìdè gbogbo ayé wa lá. Mo gbádùn dé gbogbo èèyàn ẹ wá gbádùn àdó. Ok. Gbogbo ẹ̀yin ògidì ọmọ Yorùbá ẹ máa bọ̀ ní gbàgede ètò Yorùbá Talk Show ló gbòde lórí ìkànnì. Lára àwọn ìkàsì ọ̀rọ̀ òkú ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ kan mẹ́ta ń pè ní ìkàsì ọ̀rọ̀ òkú ọ̀rọ̀, àwọn ọ̀rọ̀ tó ti pẹ́ sí wa nígbà tí ojú ti wà lójúgun, tó jẹ́ pé ńgbà tójú ń làbọ̀ wá ni wọ́n ń gbàgbé àwọn ọ̀rọ̀ yìí ni wọn ò lò wọ́n mọ́. Ìsojúlóore ọ̀la Ẹ jẹ́ ń fún yín nìkan ń bẹ̀ lálẹ́ yìí àbí méjì. TV ẹ máa tẹ̀lé Àkọ́kọ́ tí mo kọ́ fẹ́ fún àwọn ni mo pè ní. ìkànnì Èmi kọ́ mo pè é bẹ́ẹ̀ ẹnu mi àgò, òun làwọn àgbàlagbà pè ní. yìí sálúbà Jọ̀ọ́ jẹ̀tẹ́. tàkì yẹ sábàrúmọ́. Jọ̀ọ́ jẹ̀tẹ́. Ẹ jẹ́ kéde kọ́gbọ́. Èdùmàrè dákun sí ayé mi, jọ̀ọ́ jẹ̀tẹ́. Àwọn baba ńlá wa Ọlọ́run dákun sí ayé mi, jọ̀ọ́ jẹ̀tẹ́. ọmọ tó Ìtumọ̀ rẹ̀ ni pé kí nǹkan rọ̀yàn lọ́rùn, jọ̀ọ́ jẹ̀tẹ́. sọ lẹ́nu ló sàkó. Ẹ kọ sílẹ̀ bẹ́ẹ̀, jọ̀ọ́ jẹ̀tẹ́. Ìyàkó ẹ jẹ́ Jọ̀ọ́ jẹ̀tẹ́. gbẹ́dẹ̀ wa. Èdùmàrè dákun sí ayé mi, jọ̀ọ́ jẹ̀tẹ́. Ọ̀gá kásẹ̀ tilẹ̀ Olódùmarè sí ayé gbogbo wa, jọ̀ọ́ jẹ̀tẹ́. Odùduwà. Ìtumọ̀ rẹ̀ ni pé kí nǹkan máa bọ́ sí ìrọ̀rùn fún èèyàn bí èèyàn bá ti ń dáwọ́lé kó máa yọrí sí rere, òun ni jọ̀ọ́ jẹ̀tẹ́. Gbogbo wa Yorùbá Ẹ ṣé mo dúpẹ́ ọlọ́pàá abẹ yẹn, ṣé kí n tún mú mi ìwádìí kí n tó máa lọ torí ọjọ́ tí ń lọ. pátá ló ní ìdí tí wọ́n fi ń pa wọ́n. Ọ̀rọ̀ ló bá mo kó mo rò wá. Òwe ò déédéé rí bẹ́ẹ̀ rárá. Ìtàn Yorùbá Ẹ jẹ́ ń fún yín nìkan sí tí wọ́n pè ní wa ló di gbogbo àwọn yọ̀yì. òwe wa. Bísú ṣe kú àti bọ́bẹ̀ ṣe pa ó dorí Yorùbá tó tú. Ìtumọ̀ yọ̀yì ni pé kéèyàn máa ṣe fáàrí, Orí ètò kéèyàn máa yan fáńdá. yìí láti
ẹ wo ọmọ náà bó ṣe ń yọyì nínú ọlá. máa sọ̀tàn tó Èdùmàrè kó jẹ́ kí gbogbo wa máa yọyì nínú ọlá nínú ọlà nínú àlàáfíà ara gbogbo. àwọn òwe Yorùbá a ó máa sọ̀túnmọ̀ òwe àtàwọn àkọlé èdè. àgbà tó jù sí kòtò ó kó ará ìyókù lọ́gbọ́n àgùdà òjẹ́ lábẹ́. Ṣé kí n fi nǹkan sílẹ̀ kí n tó máa lọ àbí kí n jẹ́ kájẹ́ kó dọjọ́ mẹ́jọ? Gẹ̀ẹ́sì ilé ọba tó jóná gbogbo òwe Mo ti fún wa ní ìjọ́ jẹ̀tẹ́, mo ti fún wa ní yọyì. Yorùbá ló nítàn tó fà á nínú a ó sì máa yẹ̀ wọ́n wò. àkàìmọye èèyàn ní pòwe tí ó tọ̀nà. Mo ti fún wa ní ìjọ́ jẹ̀tẹ́, mo sì tún fún wa ní yọyì.